Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ṣe rí fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, a máa play ẹ̀ fún yín. A fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ wò láti ìbẹ̀rẹ̀ dé òpin kí ẹ lè gbọ́ gbogbo àṣírí àti gbogbo wíníwíní ọ̀rọ̀ tó wà ń bẹ̀. Láì fọ̀pá kọ̀ lọ́pọ̀lọpọ̀ ìjọ, ẹ jẹ́ ká lọ wo fídíò yìí báyìí. Lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó Awon Omo Osiele yàwọ́ta, àwọn akẹ́kọ̀ọ́ mọ́kàndínlógójì pẹ̀lú àwọn olùkọ́ 7, ṣùgbọ́n tó jẹ́ wípé 6 làwọn olùkọ́ kù. Àwọn ẹni bí oníṣẹ́ láabi ọ̀hún wọ́n ti pa olùkọ́ kan. Gbogbo àná là ń béèrè lọ́wọ́ ìjọba, lọ́wọ́ security agents, pé bùnà bá ṣẹ́ dé károdò kásùn, kí ni káralé ọmọ wí, kí ni káralé ọmọ sọ, àbí kí láralé ó mu ńgbà bá rodò tí ó jìn tá a pẹ́ bí alẹ́ kan àárọ̀ kan tó ká fẹsẹ̀ rìn láti wòdé lálùpọ̀n. Séèyàn ò ní béèrè, aránmọlájò ní wọ̀nà kankan. Lónìí ńlá gbọ́ròyìn tó fini lọ́kàn balẹ̀ díẹ̀, kò fini lọ́kàn balẹ̀ tán yánnyán, ó fini lọ́kàn balẹ̀ díẹ̀, ó fini lọ́kàn balẹ̀ dáadáa. Ṣùgbọ́n bí tí ròyìn ọ̀hún ìbá ti dáa tí ìbá ti dùn, ó ní wípé kárí àwọn ọmọ wa kí wọ́n mọ sọ́ngọ̀ wọn jáde, wọ́n mọ pampa wọn jáde, kí wọ́n mọ gbé wọn jáde, kí wọ́n mọ gbé wọn nù ambulance, kí wọ́n máa gbé wọn lọ sílé ìwòsàn, pé kí wọ́n kọ́kọ́ lọ rèé màsáàjì ara wọn, wọ́n kọ́ fún wọn níwẹ̀ tó dáa, wọ́n bó ara wọn pẹ̀lú ọṣẹ àti kànkàn, wọ́n jẹ́ kán sinmi, káti ẹ̀ tó mọ dámọ̀ràn pé wọ́n rè báwọn ẹbí wọn lé. Lóòótọ́ lára ní ti míìsì wọn, lóòótọ́ lára tiwọn náà ti fà sílé, lóòótọ́ lọ́kàn ara ilé ò balẹ̀, ṣùgbọ́n bọ́kàn ara ilé ò bá balẹ̀ a lè fi wé tẹ́ntì ń bẹ lójú ogun. Kò sí bá ara ilé ó ṣe bínú tó, ara ilé ọwọ́ yẹ̀wù yóò sùn, bó tútù bá dé ara ilé ó yí sọ bora. Aṣọ òwò làwọn ọmọ kéékèèké ìfẹ́ yí bora nù gbó, aṣọ òwò làwọn olùkọ́ wọn fẹ́ yí bora. Ṣùgbọ́n ntọ́jú aládùn ara mi tí ọjà aládùn ara ti ń náà ò ní pé iléeṣẹ́ ológun ti sé wọn mọ́, wọ́n ti ká wọn mọ́ díẹ̀ kí wọ́n báyìí ló kù tí wọ́n gbà àwọn akẹ́kọ̀ọ́ ìjáde. Mọ́mẹ́ǹtì àwọn ajínigbé ti mọ̀ wípé ìkúrú tilẹ̀ tẹ̀yìn ní fàǹfà ẹ̀kọ́ òṣojú mímu mọ́ níbi tí nǹkan bá lọ yìí. Àwọn lè mọ́ jàjàyè, wọn ò tiẹ̀ lè jàjàyè ẹni, wọ́n wá ń sáré hasting ransom wọn. Gbogbo nǹkan tí wọ́n fi sí tẹ́lẹ̀ wọ́n gé gbogbo ẹ̀ kúò, wọ́n wá dá padà sórí owó nìkan, pé kí wọ́n sanwó fáwọn, káwọn yọ̀ǹda àwọn tí wọ́n ti kó. Ṣé ẹ gbàgbé a ti káyà sókè lásìkò tó yẹ ká káyà sókè. Ibi tá a wá dì sọ́ọ̀fù ẹ̀ sí ò ní wípé àwọn èèyàn yìí wọn ò ní nǹkan kan tí wọ́n fi àwọn tó kù ṣe, kéròkérò ọmọ gbé wọn wọ̀, wọn ò ní nǹkan kan tí wọ́n fi wọn ṣe ju pé kí wọ́n fi wọn kó gáìdì lọ, kí wọ́n fi wọn gáìdì ara wọn kí nǹkan má bàa ṣe wọn. Bóyá àwọn tí ó sá lọ ti ráàyè sá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó gé sí wọn mọ́, kí wọ́n tó gé wọn dé. Bọ́lú àmì o, ẹni tí ó bá ti rọ́nà bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, the best thing náà ni pé kí wọ́n jọ̀wọ́ ara wọn fún ìjọba. ká máa béèrè fún amnesty fáwọn náà
kí wọ́n tiẹ̀ jẹ́ àkọ́kọ́ gba àwọn ọmọ wa jáde bíjọba bá gọ̀ ká fún wọn ní amnesty. wọ́n bá jẹ́ pé gbogbo ìlú ló dèdèrìn tí gbogbo ìlú ọmọ ń tọkàn mọ́. God bless you sir, God bless you ma. ẹ káàbọ̀. bẹ́ẹ̀ ṣe wọlé yẹn ibi ò ní bà yín, ìbànújẹ́ ò ní kàn yín. ẹ àárín ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. mi ò ní wáyé tì nígbà kọ̀ọ̀kan. ẹ máa lékún sí ni, ẹ lékún lówó, ẹ lékún lọ́lá, ẹ lékún láìkú tí ṣe báàlì ọ̀rọ̀ ẹ ní ṣàìsàn. kéwékéwé ayé ò ní káwọn ọmọ yín, ṣàgbàṣàgbà ò ní ṣàwọn àgbà. láyé àtijọ́ ọmọ kéékèèké wọ́n jí gbé, tìṣẹ̀yìn ló jẹ́ kàyéfì fún wa. ewé àtàgbà ni wọ́n ń jí gbé lásìkò yìí. á ti wá ṣe kí láàbọ̀ ló ń fà. wetin we go bọ́ ló ń fà. ẹ káàbọ̀ sọ ẹ káàbọ̀ mà. ẹ bá ń pín program yẹn, ẹ bá ń jó délé kó dóko, kọ́ dẹ́sẹ̀ kúkú kọ́ dọ́nà jíjìn. láàrin ìṣẹ́jú kan péré bá wọn ṣíà rẹ̀. now pápápá ìròyìn tó tẹ̀ á lọ́wọ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ ó ní pé iléeṣẹ́ ológun ti gé wọn dé. no escape route. God bless you sir, you are welcome sir, you are welcome ma. kò sí ọ̀nà àbáyọ tí wọ́n lè gbà kọjá. ọgbọ́n ò sì digi bí ọ̀bá sókun. oríire abduction, troops close in on kidnappers hideout. wọ́n ti súnmọ́ bíi tí wọ́n wà gangan. kò sọ́nà àbáyọ láti jáde. ìrètí wà pa ara wọn ọmọ wa gbà padà. ìrètí wà wípé àwọn tó mú wọn ò ní jọ̀wọ́ wọn bẹ́ẹ̀ láyọ̀ àtàlàáfíà. I mean àwọn gangan ò ní ṣe láì gbé nǹkan kaná pẹ̀lú iléeṣẹ́ ológun. so nbi tọ́rọ̀ dé dúró nù. òye yé mi báwọn professionals níbẹ̀ nu iléeṣẹ́ ológun lẹ̀ yìí, gbogbo àwọn security agents tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn professional, àwọn expert náà gbọ́dọ̀ rán lọ. àwọn eléyìí wọn mọ̀gbọ́n tá a gbé gbà níbi tá a gbé kà bọ́rọ̀ bá kòkè tọkọ ilẹ̀ tó tún níbi tá a tún gbé sí agbede méjì ńkọ́, orí pẹpẹ ńkọ́, orí àjà ńkọ́. oríire abduction, troops closing on kidnappers hideout.